òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lọ́sàn án náà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. ìfẹ́ ló ṣe ọpọlọ tó ra wọn lọ́rùn ẹ wò ṣùgbọ́n wọn ò gbà wọ́n ṣàgídí agídí ọ̀rọ̀ kò máa ṣe lọ ẹni ọlọ́run bá ti gbé sí pàgbà òru kádàrá ní kẹgbà kí wọ́n gbà kojú rò èmi náà pè ní Shanko ìrànwọ́lẹ̀ nínú wọn aṣáájú. ẹ ti gbọ́ ẹ ti rí pé ohun yẹn wà ń bẹ̀ Shanko Rasheed Àtàndá the wine of Fuji bàbá ẹja mú báyìí orin Fuji tàbá ní káwọn lára àwọn tó bẹ̀rẹ̀ láti kékeré ní tí n bá ṣe àṣìṣe nígbà tí àwọn ọdún mẹ́jọ rẹ ti bẹ̀rẹ̀ kí ló sún dédé ẹ̀ at that tender age. ẹ mọ̀ pé nígbà mi ẹ̀dá fún ẹ̀gbọ́n ọmọ ya jẹ́ ọlọ́run tó lòmọ̀ so ọpọlọ tá a gbọ́ ní àjọ ẹ̀gbọ́n tí wọn ká sọ pé little problem tẹ́ àwọn parents tèmi ní ó wà nípa tó influence talent tèmi because if not for that I can never bring that way láéláé nínú àwọn tó gbé ẹ̀kọ́ kò tí ẹ fẹ́ gbọ́ gbogbo orúkọ rẹ̀ so ọ̀yọ́ nígbà tó náà wá òkè tó ń bá ṣe bẹ́ẹ̀ fún èmi lè má ra ìṣọ̀kan tó ń fi ṣe so nígbà táwọn ẹni kó lẹ́nu tí èmi ní chance láti pé ìfẹ́ ra táwọn omi tí wọ́n mi máa rọ̀ lọ́dọ̀ táwọn ṣe bẹ̀rẹ̀ ní ti develop talent tèmi ní ọ̀nà ìfẹ́ tí ń ta omi so ìbẹ̀rẹ̀ náà ti dé sí nǹkan àjọ ọ̀yọ́ àti máa ń ṣeré tábà fún àwọn olórin ṣeré lájẹgúnlẹ̀ nípa ti béèrè ní àwọn ọ̀gá ṣókì àwọn bàbá fà yọ ti bẹ́sẹ̀ lájẹgúnlẹ̀ ló bá wá sí so nígbà yẹn so àwọn ọkùnrin yẹn wà lórí àwọn abẹ́ àìjí àtúndọ̀ Fuji music yẹn I know someone who listen to Fuji African ọ̀dájú mi wọ́n máa gbọ́ bá ìṣàlẹ̀ àwọn òfin àwọn ìháìjì àwọn ìgbọ̀lọ́pọ̀ fún ẹ̀sìn tí ọ̀dájú mi máa gbọ́ ẹ̀kọ́ complex Sundays of our day Sundays of our day wọ́n ṣe ti Saturday so àwọn ìwọ́n máa gbọ́ Fuji Saturday so bí ẹ̀mí ti rí inspiration ti gbà tó gbọ́ àkúlẹ̀ tó gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ṣẹlẹ̀ sí ilẹ̀ ìgbẹ́ ọ̀pẹ̀pẹ̀ ní ẹ̀rọ ẹ̀rọ tó rí fún mi so bí ẹ̀mí ti tó mi ẹ̀rọ ìgbẹ́ tí mo ṣe é lórí you know what I don't even know what to say mo ṣe wá so bọ̀ wáṣà la. ìgbà tó wá dábàá rẹ́kọ̀dù yẹn bí Àtàndá ti dé Shanko ti dé lórí àkọlé ẹ̀. orúkọ abọ́mi ìwọ̀n Shanko. ẹ̀wọ̀n Shanko ìwọ̀n Shanko lẹ́yìn ká kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ yín yẹn Shanko yẹn báwo ló bẹ̀rẹ̀ sí jẹ́. orúkọ yẹn lọ fà orúkọ mi lọ lọ́wọ́ wíṣkì lọ́wọ́ Fuji wíṣkì lọ́wọ́ wíṣkì lè gẹ́yìn lọ́wọ́ sí Nàìjíríà so iná náà ń pè ní wíṣkì àjọ náà mọ́ra so bí àjọ náà mọ́ra ṣe nígbà so that Shanko ni onímọ̀ nǹkan ibo ni àyọ̀gá mi so báyẹn bí mo ṣe rí small ló máa sábà pè ní wonder ball so wíṣkì lọ́gá mi wá fún mi Fuji wíṣkì lọ́gá mi fún mi so that Shanko báyẹn ní cdc Shanko bọ̀ ẹ́ ẹ̀sùn náà wọ́n lọ́wọ́ ẹ̀ yá ní kí ni Shanko yìí ní game one story from our village small like this but that story is very very powerful it's a wonderful story so we call him Shanko you know say this boy small na why I dey come and say so bí mi ṣe wọ́n kà mi ṣe mú iTunes so Shanko yìí àwọn ọmọ pè ẹni tó gbé rẹ́kọ̀dù jáde ìgbà náà ni alphabet record ìbúlẹ̀ ti pàdé wọn báwo lẹ́ni pàdé. ṣe rán ọjà mi jẹ́ nígbà pé àwọn àlọ́ ti tó jẹ́ níbi ìrẹsì àgbàdo so ó wá ní ọdún kan tí ìyá barista kú so àwọn wá lọ́bẹ̀ síbi àti ní ọtí gẹ̀ẹ́tì so ìpàdé mi wá perform so it was my performance that attracted him to us àkọ́kọ́ ìkẹ́ lórí ilé wa so lórí ilé wa but ìgbọ́n mi gbà yàn fẹ́ pé tí máa bá ẹni ṣe àtọ́ which was touchy kí ni ẹni yìí ọkàn òtú pẹ̀lú ẹsẹ̀ ó ṣe àgbẹ̀gbẹ̀ ní sí ìmọ̀lẹ́ àdúgbò ọ̀dọ̀ ẹni ṣe so ibẹ̀ ẹni ṣe àdúgbò àti pàdé ìṣe láti lè tẹ̀lé láì kàdé fún. so àwọn náà ṣe rẹ́kọ̀dù àpọ̀ fún mi ìdí àdéhùn wà pé ìyọ̀ ọdún tó wà lọ́dọ̀ mi nù ìrẹ́kọ̀dù wà sí iye tí máa fún ẹ̀ ní sáde wọn lára àbí ẹ̀ka wọ́n pé àti ẹni tó bẹ́ẹ̀ náà wà lọ́wọ́
Átẹ̀lé. àwọn sọ́fà àti gbogbo tó mẹ́rin wà gbà ìjọba sọ́fà àti lọ́kàn tẹ̀lé mi lọ sí àpẹẹrẹtì wọ́n lè fún àpẹẹrẹtì ní 50,000 wọ́n ní pé àwọn fẹ́ máa tọ́jú ọmọ tó wọn lọ sí ẹ̀rọ àsáìsì pẹ̀ fún aláìkàrà ṣe wọ́n wá sọ fún wọn pé wọ́n fẹ́ ṣe lọ́pọ̀ nígbà wọ́n fẹ́ lè yọ nígbà so ìgbà tó máa rà wá pọ̀ lọ́gbọ́n pé wọ́n ń tẹ̀yẹ sí ìpínlẹ̀ fún àwọn pẹ̀lú so it was very easy, it was a very funny thing to happen but agreement today so láti dèbè kan nílẹ̀ kánú ní ju pé àwọn fẹ́ máa tẹ́kì ọmọ àárẹ̀ ọmọ àrùn lóṣù fún wa lọ́tọ́rí tí lórí ẹ̀ dasọ́ so àwọn bí òṣèwà di agreement lẹ́gbẹ́ ìṣíbi ìbàrẹ̀ ní wọ́n mú wájú àtọ́rí tí wọ́n tẹ́ ní àwọn ọ̀dà but let's play about that bro let's move forward anything else. Ok, ẹ̀ka mú báyìí. Rẹ́kọ̀dù yẹn sáńpù yẹn ó tàgà. Ọlọ́run ló tà. Ó dẹ̀ gbórúkọ yín yọ gan. Masha Allah. Éèdì tẹ wà yẹn ẹ kiri báyìí ní manage fame paparazzi tẹ̀lé báyìí ní manage as a young boy. One thing is that èmi ò rò pé mi kábíyèmí láti manage àwọn ọ̀rọ̀ rẹ̀. Wọ́n ti bá wọn parọ́ fún mi. Wọ́n náà tó ṣètò ẹ̀ ó ṣètò bó ṣe máa rí. Ó dẹ̀ manage ọ̀kan. Àná lè wà lórí iṣẹ́ rẹ̀. Ọlọ́run ló bá manage àyè àmì. Yàǹpa mi gbogbo ẹ̀yin lẹ́jẹ́ bí inspiration gbogbo wọn. Ẹ̀rọ kó kí o so nǹkan báyìí wọ́n pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n lẹ́nu níta ojúmọ́ tó mọ̀ ẹ̀ ẹ̀yin lẹ́kọ́ jáde nígbà yẹn. Náà sọ̀rọ̀ kọ́ yín náà látún gbọ́ gbogbo àwọn yàrá àárín wọn mọ́ kí ló ṣẹlẹ̀. Èmi kí ni sọ lórí ṣé mi lágbára yìí? Èmi ò lágbára yìí. Ìjọba ọlọ́wọ́ bá mi kí ni wọ́n sì. Everybody is doing well, you're fine. You're doing well. People is doing well. Kókó ló wà ní Abẹ́òkúta. Ògúngbé family ní kókó ló ṣàmùṣá. So maybe his family stopped him from singing. They go to school. So container as well. We won't live life till we're already there. So he's doing fine. He's my friend. But I can only speak for myself because I see me and God. You understand? So, tí bá sọ pé kí n sọ nípa ìrìn àti mi mọ̀, ṣe mo pé mo parọ́ ni. But I can talk about container, my friend. We still see each other every time. So, àwọn tó kù yẹn, èmi ti ṣaláìsí, èmi ṣe wà. Kọ́nà kó lọ àtẹ̀yìn gbogbo ayé lọ. Because kò sẹ́ni tó ṣọ́ọ̀fù. Ẹni àwọn ẹlẹ́gbọ́n pásítọ̀ fìlà. Lára wa. Ọlọ́run ẹgbẹ́ lára kí wọ́n aṣọ náà àwọn akẹ́. Ẹgbẹ́ mi àwọn tó ṣe ní àwọn ọlọ́run ní ẹ̀ẹ́dẹ̀ mi. Àwọn owó ọlọ́run. Kára làwọn kankan jù. Ìtọ́nà láwọn jẹ́ ní. Alhamdulillah. Tí a bá wá sọ̀rọ̀ nípa iléèwé, àwọn iléèwé wo lẹ lọ tó a rí pé òyìnbó ó dáńtọ́ lẹ́nu yín dáadáa? Ẹ mọ̀ pé tí ọba fi hàn ọ̀nà ọgbà mi, tó sábàdà, tẹ́ni ọba gbọ́ lè tọ̀nà ẹ̀ tí ìpínlẹ̀ kò fìlà. Báwo ṣe jẹ́ ìsìn ẹgbẹ́ ìwé lọ skúlù? Èmi take advantage níbo. Ṣé ẹ fi rò? Bẹ́ẹ̀ni. So, mo lè lọ sáńkọ́ mi rẹ̀, lọ́wọ́ mẹ́sàn. Ó ti ìṣetán bẹ̀. Nígbà tó ṣetán máa ń kọ́ mi rẹ̀, mo máa ṣẹ̀ṣẹ̀ wá sọ́kọ́ tàyà ṣù. Ṣùgbọ́n ní ṣe wọ́n bá jẹ́. Ṣé ti yẹn? So after yẹn, níwọ̀n bàtà ṣe ti àkókò mi. Bóyá ká ní ìṣòro wájú dé, àdèké ìlànà iṣẹ́ sí láti fẹ́ràn pẹ̀lú níwọ̀n bá ti wà. Iṣẹ́ kọ̀m̀pútà kankan, ìṣeré kankan. Àwọn ìfọwọ́ wà ní I had my money, out of my working, out of my sweat. I went to school. Alhamdulillah, mo ṣe wọ́n lágbára nígbè. Orí ní ìta wáyé, ẹni tí ò lówó lè kàwé o. A tún wá gbọ́ nípa American tour tó wà níta tí wọ́n ní ẹ fẹ́ lọ. Ta ló ṣe okùnfẹ́ ẹ̀ àti pé kí làwọn nǹkan tẹ́ tó fẹ́ lọ ṣe lọ́hùn lẹ́yìn tó rìn? Ọlọ́run ṣàforíjì. Lóyún tọ́lọ́ fún ọlọ́run Amẹ́ríkà lọ́dún. Alhamdulillah. Ọlọ́run ló ṣe iṣẹ́ agbára. Iṣẹ́ tá à ń ṣe náà ló ń gbọ́ ọ. Mo rìn àwọn ọkọ mbẹ̀. Ẹ̀gbọ́n mi ló ṣe fún mi. Bẹ̀tì wá sọ bọ́lọ̀ mi ló ṣe lémi àti mi. Ẹ̀yà tó ń tọ́lọ̀ wá gbà. Ìsìn ìdàgbà rẹ̀ ṣe sí. Ọmọ
máa ń pè nìkan ní wọ́n ní báńsà ẹ̀bùn aláàánú ọ̀pá dúdú lè mọ̀ púpọ̀ àdúrò aláṣẹ fi tẹ́ entertainment òní kọ́kọ́rọ́ fi ṣe létí alhamdulillah ó ṣe àmì kébè ó ti lọ àwọn ọkùnrin àlọ́ ṣe lẹ́nu àwọn alọ́gbọ́n wò àwọn àwọn àmì lọ́kàn gbogbo lọ́wọ́ ẹ ṣáà ẹ jẹ́ ká wò báyìí Mr. Àtúndá ẹ wà nínú àwọn òṣèlú tẹ́ pé olóyìn tẹ́ kó máa ń káràmásìkì ìyàwó wọn lórí social media kàfáyàmì 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 ìbúlẹ̀ ti pàdé báyìí ẹ pàdé ẹ já wá sí. èmi náà ṣe kéré gbà èmi náà ṣe kéré gbà ẹjọ́ ìyàwó mi 2006 àti ìdílé so àwọn náà ṣẹ̀ṣẹ̀ ṣe pẹ́ sí ẹ̀rẹ́ so ẹ̀ṣẹ̀ títí àpàdé through phone call. moving train èmi gbé ha lọ àmọ́ moving train dẹ́gbẹ́ ẹ̀dẹ́gbẹ́ iṣẹ́ náà lẹ́ ń tẹ̀lé ọmọ ọlọ́pẹ́ wọn ò lè dá mi dúró. àmọ́ ọ̀rọ̀ mi tọ́pẹ́ o ọ̀rọ̀ mi tọ́pẹ́ o Shanko Rasheed kódà ọjọ́ pẹ́ ilé ọ̀bọ̀ pẹ́ àbẹ́mọ̀ àwọn mi tọ́pẹ́ kódà ọjọ́ pẹ́ ilé Shanko Rasheed ọlọ́run ṣé mi wà ló ṣe yí fún ó fi mi jẹ́ lídà láàrin gbogbo rẹ̀ o bàbá ó dá mi pọ̀ máa wọ ìràwọ̀ ńlá o táyé bá sọ̀rọ̀ ní ipa òṣèré wọn ò lè sọ tó ní fújì tí wọ́n máa sọ tèmi mọ́ kánà àti taníwájú tani ẹ̀ ń ṣeré ni abẹ́ ń ṣe ẹ̀kọ́ mi.